adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ abẹja ńlá lọ́wọ́ rọ̀lẹ́ lọ́jọ́ títò ní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ọwọ́ abẹja ńlá ẹ jọ̀ọ́ jẹ́ kí gbogbo ayé mọ orúkọ yín o kọ́ fi mọ̀ pé ọwọ́ abẹja ńlá jàrà pàtà. Orúkọ mi ni Ifákẹ́mi Ifáníyì Ifágbèmí tí mo jẹ́ ìkan lára oníṣẹ̀ṣe tí ìyá mi jẹ́ ìyálóde Ọlọ́sùn gbogbo Ọ̀yọ́ state nílùú Ìbàdàn. Ifákẹ́mi ni orúkọ mi ṣùgbọ́n àwọn mo jẹ́ ìkan nínú ọmọ ẹgbẹ́ Ògbóni ní Ọ̀yọ́ state tí orúkọ mi jẹ́ ìyá ìdí àgbà bẹ́ẹ̀ ni orúkọ mi. Ọ̀gá ọ̀ bá ṣe ń gbọ́ gbogbo bí ibi ifá lọ́tún lọ́sì ifá lọ́tún lọ́sì but àwa tún máa ń mọ̀ yín because abá tún ṣe mọ̀ yín àmọ̀ ẹ̀ lẹ́yìn apá kan náà táwọn èèyàn tún máa ń tún pè é ní Shakirat ṣẹ́mu bá tún ránṣẹ́ à ń gbọ́ Fákẹ́mi Fáyẹmí Ifáníyì yẹn ní ìsinyìí láyé wa mà. Ẹ ṣe olóòtú n tó ṣẹlẹ̀ ni pé bàbá mi tó bí mi babaláwo ni but ìyá tó bí bàbá mi àwọn kírun dáadáa torí pé bàbá tó bí bàbá mi ni babaláwo so ìyá tó bí bàbá mi muslim ni wọ́n yọ̀ǹda mi fún láti fún mi ní orúkọ tó bá wù òun ló sọ mí ní Shakirat níwọ̀nba bàbá tó bí bàbá mi ò lòdì sí ẹ̀sìn kankan pé ó jẹ́ Kristẹni ìyàwó tó ń fẹ́ tó bá fẹ́ sọ orúkọ ọmọ lórúkọ rẹ̀ tó wù wá ní kó sọ àwọn náà dẹ̀ sọ tiwọn náà so ìdí nìyẹn tí mo fi ń jẹ́ Shakirat. Àdúpẹ́ aláìkè ohun àjẹ́ àyẹ̀wò ṣùgbọ́n lọ́tún lọ́sìn náà bá ṣe ń gbúròó yín náà lọ́tún lọ́sìn a rí i pé ẹ tún máa ń rí i pé ọ̀dọ̀ àwọn tíátà àárí torí láti kékeré táwọn náà ti ń wo fíìmù láti rí láti kékeré nínú iṣẹ́ kan bá tẹ̀mí ti kọ́kọ́ rí yín o iṣẹ́ bàbá wa tó ti dolóògbé báyìí ọ̀hún Aláàjì Tóyọ̀sí Arígbábuwó nínú fíìmù èdè tí kọ́kọ́ mọ́ èyí tẹ̀sẹ̀ nínú fíìmù kí lorúkọ táìtù fíìmù yẹn o ẹ̀yin máa ṣùgbọ́n pẹ́tà ìgbàlẹ̀ mi ti mọ̀ tẹ̀lẹ̀ ṣe wádìí sí i yìí tójú sí régé tó ṣe gbogbo ẹ̀ àmọ́ yín mọ́ pé ẹgbẹ́ òṣèré lẹ̀ wà. Ẹ ṣe kí Ọlọ́run kó bá mi fi ilẹ̀ kó bá mi fi bo àṣírí ọ̀gá mi kó bá mi fi ọ̀run kẹ́wọn gbogbo wọn tí wọ́n ti kú kí Ọlọ́run kó dà wọ́n pọ̀ pọ̀ ẹni tẹ́ rí mi nínú iṣẹ́ rẹ̀ yẹn ni ọ̀gá mi Aláàjì Tóyọ̀sí Arígbábuwó àwọn náà kọ́ mi níṣẹ́ tíátà ọ̀gá mi dáadáa ni Ọlọ́run kó bá mi bẹ̀rẹ̀ so mo jẹ́ òṣèré oní tíátà àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ìyá àsàlà tí mo dẹ̀ máa ń ṣe fíìmù tí mo tún máa ń bá ọmọ mi kékeré ọmọ mi kan náà ṣiṣẹ́ sí kérékéré tó máa ń pè mí ní ìyá ẹ̀ kí Ọlọ́run kó tún bá mi gbéga kó bá mi torí pé àti ẹrú inú erékeré yẹn náà inú wa máa ń dùn tẹ́ ń ṣe ìyá rẹ̀ ọmọ bàbá yẹn tó máa ń ṣe bí májíìkì yẹn báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lágbára òun náà ní wálẹ̀ òkèkè náà lẹ́yìn náà máa lọ ẹ jọ̀ọ́ nípa ìṣẹ̀ṣe ẹ tún jẹ́ ká tún mọ̀ nípa ẹ̀ dáadáa lára yín. Ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn àbáláyé ní tó ṣe pé irú wa yìí náà nígbà tá a ti tẹ̀lé ìyá bàbá wa lọ ilé kéwù la lọ níwọ̀nba àlọ́ ilé kéwù à ń kírun ṣùgbọ́n tí Ọlọ́run bá lòun dé sínú ayé yẹn kò sí tá a fẹ́ fi ṣe ẹ̀sìn kan bíyàn mọ́ kò sí béèyàn ṣe fẹ́ ṣe ìṣẹ̀ṣe lẹ̀sìn ẹ̀sìn òtítọ́ dẹ̀ ìṣẹ̀ṣe ó jẹ́ ẹ̀sìn tí ò fẹ́ irọ́ ó jẹ́ ẹ̀sìn tó fẹ́ ìlọsíwájú ìṣẹ̀ṣe dáa púpọ̀ ìyá mi Ọlọ́sùn ìyá tó bí ìyá mi Ọlọ́sùn bàbá tó bí ìyá mi babaláwo ni so kí lèmi náà wá fẹ́ ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ́nu bá tí mo padà sí ìdí ìṣẹ̀ṣe ọ̀rọ̀ mi lójútùú ọ̀rọ̀ mi dùn ọ̀rọ̀ mi láyọ̀ torí pé mi ò fi Tìfá sílẹ̀ Tìfá ní ìmọ̀ ṣe títí ayérayé mi. Ìṣẹ̀ṣe la gbà. Ìṣẹ̀ṣe la gbà o ìṣẹ̀ṣe lẹ̀sìn òtítọ́ ìṣẹ̀ṣe lẹ̀sìn òdodo ìṣẹ̀ṣe lẹ̀sìn ìmọ́lẹ̀. Inú mi dùn kò ṣe interview lórí because àwọn míì máa ń fẹ́ dì náà ara wọn mo láìkẹ́ ẹ tún jẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ́ pé ìṣe títí nìyẹn ìṣẹ̀ṣe la gbà àwọn míì wọn máa parọ́ tán ra wọn jẹ tó dẹ́ pé ìṣẹ̀ṣe yẹn irú yín náà máa bá tán máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn but àwọn èèyàn máa tún pè yín nípa yèyé ṣé títọ́ ọ̀ṣun ní ọ̀dọ́ tí tẹ̀yìn ni tàbí èwo ni títí táyà fi torí pè yé yìí.
nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi àwọn colleagues mi tá a jọ ṣe ẹgbẹ́ ògbóni so a máa ń fi ń dára wa pé àyèyè Tóyìn yèyé kìíní kan yèyé àbíyèmí nǹkan kan so yèyé yẹn ó kàn wù wá àti pé anybody tó bá ti rí mi bí mo ṣe máa ń dress tí máa lọ kò sí babaláwo tó máa ń ṣe ìnáwó tó máa invite mi máa ń lọ tọ́lọ́sùn invite mi máa ń lọ wọ́n á ní à yèyé báwo ni mo dẹ̀ mọ̀ pé yèyé Ọ̀ṣun náà ni kí omi ó tún ti wá ṣe kí òrìṣà ó bá wa ṣe so ìdí nìyẹn tó fi ń pe yèyé Ọlọ́ṣun torí pé ìyá mi nìyá dùn ní Ọlọ́ṣun gbogbo Ọ̀yọ́ state mọ́ríyé bá àkókò Ọlọ́ṣun tó ṣọdún lóògùn ẹ̀dẹ́ lọ́wọ́ báyìí. ṣègùn inú wa dùn gan fún interview tàwọn bá ẹ ṣe inú wa dùn gan ká tó di pé a fẹ́ máa lọ ẹ jẹ́ kí àwọn èèyàn tún mọ orúkọ yín dáadáa. orúkọ mi ni yèyé Ifákẹ́mi Ifáníyì Ifágbèmí ọmọ ìyádùn ní Ọlọ́ṣun Ìbàdàn mọ́ríyé bá àkàkí Ọlọ́ṣun lóògùn ẹ̀dẹ́ ní ìyá mi. ẹ ṣe gan nínú wa dùn gan ọjọ́ ní tí lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń tẹ̀ tó ń dún àmàdún náà ní ọjọ́ ní tí ní wá dùn bá ṣe wá bá yẹn tẹ̀dẹ̀ tó sáré gbà lálejò torí bá ṣe débì náà lẹ ti ń ṣe wọ́n lálejò lọ́tún ló sì mọ́ra wọn ẹ̀jẹ̀ ká lọ ẹ ṣàdúró ẹ ṣàṣe kíní kan kílẹ̀ jẹ kílẹ̀ mu àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ ní tí ẹ ṣe gan thank you so much.